àlékún ìkẹfà ló fà wá bàbá Olawunmi bàbá lórílẹ̀ Sheikh Saheed wọn wúlò fẹ́ sí lọ́mọ aráyé ṣe ń fẹ́ tiwa. bisimilahi qul huwallahu li'ilafi bisimilahi rahman rahim qul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad bisimilahi rahman rahim li'ilafi quraish ilafihim rihlata ash-shita'i was-sayf falyabudu rabba hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf amin. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم والصلاة والسلام على خير من اختارهم الله من الأنبياء والرسل والصالحين محمد بن عبد الله وعلى آله وكل من سار على دربهم واستنى بسنته النيرة الجراء وعلى آله وتابعين لهم بإحسان أما بعد. àwa sọ lọ́dọ̀ Ọlọ́run kúrò lọ́dọ̀ Èṣù. àwọn àlùfáà ni wọ́n ń ṣèjòkó. Masha Allah. àwọn àlùfáà ni wọ́n sì gbọ́ Lárúbáwá lórí ilẹ̀. Masha Allah. mo gbé kíkì mi láláì ní dóná pẹ́nu. bàbá wa aláṣẹ kájú ẹ̀ tìlú Ògìjò. Masha Allah. bàbá wa tí Ọlọ́run ọba àlékè ọlá dá lọ́lá ó fún wọn nígbà tó dáa nínú àwọn ìgbà tọ́lá ń lò láyé. bẹ́ẹ̀ bá jẹ́ ọba nílùú kan tí gbogbo ohun tó dáa báyìí bá ń ṣojú ẹ̀ káàkiri ìpolóríire ni. adúpẹ́. bàbá wa His Eminence Dr. Qasim Okuselu one Ológìjò of Ogijo. ẹ dákun ẹ foríjì mi ẹ bá ń pè kábíyèsí. kábíyèsí o. gbogbo àwa tí à ń bẹ ń bí lápapọ̀ ẹ dákun ẹ bá ń wí bẹ́ẹ̀ wá ń kan sára sí bàbá àti olórí pé kábíyèsí o. kábíyèsí o. Ọlọ́run jẹ́ ṣe é pẹ́ o. amina. nínú àdúrà táwọn àgbàlagbà ń tọrọ ni pé kírù kẹrẹ ó do kínní lọ́wọ́ ẹni tí ń gbà á mú. mo wá kí aláṣẹ àwa mùmíní ẹ fẹ́ tún orúkọ náà ṣe. ìyálọ́jà gbogbo ìlú Ògìjò tí ẹ wá fún mi lórúkọ wọn náà ni. ìyálọ́jà ìlú Ògìjò tí wọ́n tún ń jẹ́ ọmọ fún bàbá wa kábíyèsí. Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́. Ọlọ́run má ṣàjẹ́ kí á rí àwa náà pẹ́. àmín. Ọlọ́run ti bẹ́yìn náà ṣe àkókò tí yín náà dáa. alhamdulillah. alájà wa Adépéjú. Masha Allah. Ọlọ́run má ṣàjẹ́ ṣàyè náà pẹ́. amina. ìlú Ògìjò kò ní dàrú lórí yín. àmín. báyìí bá wa pẹ́ ń bẹ̀ tẹ́ ẹ tún lọ nítumọ̀ pa àwọn àrọ́mọdọ́mọ yín ní ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò tún ní dàrú lórí ẹnì kankan wọn. àmín. mo kí bàbá wa ọlọ́lá wa aláṣẹ àwa mùmíní tìlú Ògìjò ẹ bá ń sọ pé ṣéèwù. ṣéèwù. ẹ dákun ẹ bá ń wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. ṣéèwù. àwọn bàbá wa nílọrin wọ́n yọ̀ǹda torí fàárì Ìlọrin ni bàbá tó jókòó yìí. wàláì. ẹ bá ń tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan pé ṣéèwù. ṣéèwù. bàbá wa Fadilatul Imam al-Muhtaram al-Sheikh al-Haj Sulaiman Ọláyẹmí Ọlájùgbà Kẹ́ẹ̀jì. adamallahu hayatahu. gbọ́lọ́hùn kan ṣoṣo ní fi kí yín. nahnu la nara ashikasan kamilin wa nara al-kamala fi man nuhibbu. nánú lánàrá àṣìkáṣọ́ kàmílì. wa nara al-kamala májú falẹ̀. wa nara al-kamala fi man nuhibbu. Rabbi inna li abun la masila lahu. Rabbi inna li abun la masila lahu. Farizukihu tulal umri wa sihhati
والعافية. فارزقه طول العمر والصحة والعافية. àbáwá ìmáàmù àgbà nílùú Ògìjọ Ọlọ́run kádàrá kí àwa náà ó máa gbélùú Ògìjọ. نحن لا نرى أشخاصا كاملين. a sì ń ṣe iyèméjì tẹ́lẹ̀ pé ṣé ìlú Ògìjọ yìí ṣé ìlú wa ni ẹ sì fún wa ní ìwé ìgbélùú lẹ́ẹ̀kan náà. gbogbo àyímọ̀ tí ń bẹ nílùú Ògìjọ. gbogbo tí màmú bá ṣe lórí ẹ̀sìn kábíyèsí ló ṣe. bàbá wa kábíyèsí àbí ẹ fọwọ́ sí ìwé ìgbélùú tán fún wa ni. ká máa kọ́ lọ lọ́rin. ká mọ̀ wọ́n wá á mọ̀ bọ̀ wá lágbára Ọlọ́run. bẹ́ẹ̀ bá lọ lóyìnbó bí bá ń lọ́dún mẹ́wàá wọ́n fún un níwèé pé ìwọ yìí ọmọ ọ̀dọ̀ rere ni ọ́. nínú àwọn tó kéré jù lógìjọ èmi ni mo ti lo ọdún 14. bàbá wa imam lógìjọ mo fi bàbá kí gbogbo àwa ìmà àwọn tí ń kírun sókè lọ́sàn-án gan láì ní dáná kọ̀bùlí àbíbàdì. Ọlọ́run ló fún yín láṣẹ bẹ́ẹ̀. Allahu ya'lamu haythu yaj'alu risalata. Ọlọ́run ló kúkú rí yín lọ́yàn yín. ẹni ń jẹ sùúrù pupa kò mọ iye ẹ̀ bí ẹni tí ń wò ó lọ́kàn. gbogbo èèyàn tó wà ń bí wọ́n mọ̀ wò ó pa àwọn wo ló jókòó lọ́kàn yìí. Masha Allah. ọ̀hà ni àwọn tó jókòó yìí àwọn ìmámù àgbààgbà nílùú Ògìjọ ni. Masha Allah. àtàwọn olóyè tẹnu wọn dáńtọ́ nílùú Ògìjọ. bàbá wa Mufassirul Am bi Madinati Ògìjọ. Adamallahu hayatahu. Sheikh Harun Bello lápá ọ̀tún mo fi wọ́n kí gbogbo àwọn olóyè. Adamallahu hayatahu. bàbá wa Wakilul Mu'minin bàbá wa Fadilatu Sheikh Muzfiruddin Akitaro gbígbàdúà mo fi kí gbogbo ẹ̀yin bàbá torí lisanu ń bẹ bíbí ń bá pẹ́ lórí ẹ̀ wọ́n sọ pé àrùn tó bá wọn. mo wá kí gbogbo mùsùlùmí ìlú Ògìjọ ìyá àdínì ń bẹ ń bí ìyá súnà ń bẹ ń bí láwọn tí wọ́n ń rólédè wọn ọlọ́mọṣàjẹ́ kí á rí wọn pẹ́ o. Àmín. gbogbo àlùfáà gbogbo mùsùlùmí l'Ògìjọ pátá ni mo kí. Masha Allah. kí n tó sọ̀rọ̀ ẹ̀yọ̀ kan ṣókí mo lọ sọ́dọ̀ àwọn tí wọ́n kọ́ wa ní mímọ̀ àwọn tí Ọlọ́run fi ṣe sábàbí oríire. Masha Allah. èyí tí ẹnu wa fi ń mú belebele láwùjọ. bàbá rí àwọn bàbá yìí tí wọ́n jókòó yìí nínú ẹ̀sìn nílẹ̀ Yorùbá àṣìlúyà ni ẹ o. àmọ́ yìí lọ́lọ́run lò fún wa àkókò ni ò gbà mí. inna taqdima tahaya li khiyari nasi amithalikum bi ayyi samanin la yakunu salaman bil marrati. kálá fẹ́ kí àwọn jankan-jankan àwọn tọ́lọ́wọ́n ọba àlekí ọlá dápẹ́ láti inú ìyá tí wọ́n sì dáyé tí wọ́n sì ń ṣe pípẹ́ òní kíkí wọn ẹsẹ̀ kan mọ̀ kíkí tá a kí lẹ́ni tá a kí lọ́la tá a mọ̀ kí ní gbogbo ìgbà tí sọ́mọ bá ń wọlé. fa inna at-tahiyyata was-salama hiya ilqa'u as-salam wal-mahabbati wal-wuddi min likiyari an-nas. torí pé tá a ń pè ní kíkí òní òun náà ni ká ṣàfihàn fẹ́ ká ṣàfihàn mímọ rírì ọrẹ ká ṣàfihàn ọláfẹ́ni tọ́lọ́hun ọba àlekè ọlá bàbàrà rẹ̀. aw bayna ba'din li ba'd. àbí ká sọ wípé apá kan ń ṣàfihàn ọrẹ tọ́lọ́hun ọba àlekè ọlá ṣe sí apá kan. sawa kunta ta'rifuhum am lam ta'rifuhum. yálà ọmọ ẹni tó o fẹ́ ṣàpọ́nlé rẹ̀ àbọ̀ tí ẹ̀ dá mọ̀ rárá sí Ọlọ́hun ọba àlekè ọlá gbàsọ yìí wọ́ dandan ni túláàsì ní kọ́ kí kọ́ sẹ́yẹ. wa kama qala Allahu subhanahu wa ta'ala idha huyyitum bi tahiyyatin fahayyu bi ahsan minha aw rudduha. Ọlọ́hun ọba àlekè ọlá náà ti sọ inú ọ̀rọ̀ rẹ̀ tí ń ṣe àlùlù ọ̀rọ̀ nì ó sọ wípé tẹ́ ẹ bá fẹ́ kíyàn àbẹ̀fẹ́ dáhùn kíkí ẹ sáà kí yìí tó lóore jùlọ níbẹ̀.
لذلك يتوجب علينا إلقاء التحية لكبارنا من العلماء الذين شربنا من علومهم وآدابهم. ìdí eléyìí ló fi jẹ́ túláàsì dẹ́dẹ́gbọ̀n ká máa kí àwọn àgbàlagbà tó já sí pé àwa náà mú mi ìmọ̀ látara wọn àwọn ni wọ́n bí wa àwọn náà tó kọ́ wa náà rè wá. وذلك لنشر السلام والمحبة بين أرجائنا في بلاد أوجيجو. eléyìí náà ló jẹ́ ká máa rìn eléyìí ó máa jẹ́ ẹ̀san ńláńlá láàrin gbogbo àwọn tí a jọ ń jẹ́ akẹgbẹ́ nílùú Ògìjò tó já sí pé ká máa mọ rírì àwọn tá a gba mímọ̀ lọ́dọ̀ wọn. Ó dàbí pé wọ́n ti ń gún mi ní kẹ́sẹ́ ní apá ẹgbẹ́ mi ń bí. Masha Allah. Wọ́n ní kí n kí bàbá wa ní Kamankobo, bàbá wa Khalifatul Adabiyyin, gbogbo ọmọ àdàbí àti ń bá ń bẹ́ ń bí ẹ bá ń pariwo Allahu Akbar kabira. Allahu Akbar kabira. Bí ẹ bá wà nílùú tẹ bá rú wa, ọmọ yín la jẹ́, ọmọ yín la jẹ́, irinṣẹ́ yín la jẹ́. Àmọ́ nítorí àkókò ọlọ́mọ ṣàjẹ́ kí a rí bàbá pẹ́. Àmín. Bisimilahi inna a'atoyina. Tọ́fidọ́rí bàbá wa Grand Kadi ìlú Ìlọrin. Adamallahu wa ayatahu. Tọ́fidọ́rí gbogbo àwọn bàbá tí a rí ní kalẹ̀. Inna àtẹ̀ná lórí eré fún wa. Bisimilahi rahman rahim. Inna a'atoyina kalikawsar fasalli li rabbika wanhar. Inna shanihaka. Ẹni sùúrù ẹ wá jẹ́ ń jíṣẹ́ bàbá wa ìmáàmù fún bàbá wa Mufti. Bàbá wa Mufti ẹ bá ń dá ní wákà. Ẹ bá ń pé bàbá ìmáàmù l'Ógìjò ṣáwọn lọ́n bẹ̀mí ń ṣẹ́. Wọ́n lé mi ló tọ́ sí kí n bá wọn gbọ́ ohùn sáfẹ́fẹ́. Bàbá l'Ógìjò bí wọ́n ti pè mí nù. Amirul Mu'minina. Bàbá l'Ógìjò. Amirul Mu'minina. Ètí iṣẹ́ tí wọ́n ní jẹ́ wọ́n ní ará mi l'Ógìjò gbogbo àwa tá à ń bẹ nílùú Ògìjò. Ará mi l'Ógìjò bọ́rọ̀ bá ti fẹ́ dojúrú. Bó bá jọrọ ẹ̀sìn àìgé sani kẹ́ẹ̀kọ́rí sí. Aminullah Yunus Ashani Mufti. Aminullah Yunus Ashani Mufti. Tó bá já sí pé ọmọ ọkọ bá ń bẹ ń bì. Unity bò ewo ń tẹ̀mí pẹ̀lú yòó. Àìgè láti gbogbo ń tó so mọ́ èmi ò mọ unity. Àmọ́ látà ìgè bàbá ti dá ìgè òkìkí bàbá yìí jù bẹ́ẹ̀ lọ. Bàbá Aminullah ẹ máa bọ̀ wá. Aminullah gbogbo ẹni tó bá dùn mọ́ ẹ máa mú owó náà wá pé Aminullah Yunus Ashani Mufti. Aminullah Yunus Ashani Mufti. Ará mi l'Ógìjò bọ́rọ̀ bá ti fẹ́ dojúrú. Bó bá jọrọ ẹ̀sìn ọ̀dà unity sani kẹ́ẹ̀kọ́rí sí. Èmi kọ́ mọ lówó àpò bàbá ìmáàmù l'Ógìjò ní lọ èmi ò gbà bàbá ìmáàmù ní ẹ fún. Bó bá jọrọ ẹ̀sìn ẹ máa kó síbẹ̀. Unity sani kẹ́ẹ̀kọ́rí sí. Aminullah Yunus Ashani Mufti. Aminullah Yunus Ashani Mufti. Ọwọ́ tẹ fún mi ẹni sùúrù bàbá Mufti wọ́n ṣe fẹ́ dára wa ni nípa pé wọ́n fẹ́ mi Jamiru ṣífì mọ́ mi lèmi l'Ógìjò. Ẹ lọ bèrè dáadáa gbogbo bí tí wọ́n bá ti ń ná mi lọ́wọ́ lójú bàbá ìmáàmù èmi ò lápò mẹ́. Tí n bá ní ẹ fún bàbá ìmáàmù lọ́wọ́ kì í ṣe tàì nídìí owó kọ àmọ́ odidi owó ni ẹ fún bàbá ìmáàmù àwa ń bá yín dúpẹ́ ni. Ṣé ẹ fẹ́ kí n wọnú ọ̀rọ̀ lọ ni? Nínú tó dùn máa wà jù láyé ni wípé ńgbà tí wọ́n gbé Mufti nílùú Ògìjò Ìlọrin wa ni wọ́n gbé lọ. Alhamdulillah. Mo sì jẹ́ nìkan bẹ̀ nínú ẹni tó náwó pé nǹkan mẹ́ta ni ó fi lọ bẹ̀. Ṣé ń bèrè owó lọ́wọ́ yín ni? Ṣé ń bèrè owó lọ́wọ́ yín?
tẹ́ bá fẹ́ bèrè tó 200 yẹn kọ́ lọ́wọ́ mi ẹ fún mi 20,000 ibi sápò mi. Aha. Ẹ mọ̀ pé lọ́dọ̀ ajá tí wọ́n ní tí ó jẹ́ ńlé tẹ́lẹ̀ àyàbá ní ti di èṣù. Àlá ń dúpẹ́ wípé Ìlọrin. Àkọ́kọ́ ẹ kọ́kọ́ wo bàbá wa ìmáàmù yìí, mo fẹ́ sọ gbólóhùn kan fáwọn bàbá tí wọ́n wá láti ilé, ká máa bá wa ṣàdúrà fún bàbá yìí. Tí bàbá bá gbọ́ pé àáfà kan wọ̀lú Ògìjò, ẹ jẹ́ n kọ́kọ́ fún wa ń sáǹpù tó bá ṣàṣemáṣe kínkínní tó bá gbọ́ pé Ìlọrin ni wọ́n sì mọ yọ mi lójú pé ìlú àáfà ni. Wọ́n ní ẹjẹ́ á tún àáfà yìí ṣe ni kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀, kò gbọ́dọ̀ gbẹ́rù báyìí padà sílé. Tó bá wá rí èèyàn tí ń ṣe dáadáa, tó bá ní bọ́lọ́ ti wá, tó bá ní Ìlọrin ni bàbá lè gbé gbogbo ìgbésí ayé bùn. La ilaha illallah. Ẹ wo oore tí wọ́n ṣe fún wa, wọ́n wo ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ ńlú Ìlọrin jọ ní tí bàbá ọba pe kábíyèsí, bàbá ọba ìlú Ìlọrin wọ́n wá pe ìmáàmù àgbà nílọrin pé ọ̀yá gbogbo àwọn àfáà tí ń jíṣẹ́ ẹ̀sìn máa dárúkọ wọn ká máa fún wọn lóyè. Allahu Akbar. Bàbá Gankade wọ́n wá ní ẹjẹ́ á máa fún wọn lóyè, ibẹ̀ láti rí mufti, ibẹ̀ láti rí Malami Obandoma. Masha Allah. Gbogbo eléyìí ẹ farabalẹ̀, gbogbo eléyìí ńgbà tó wá rí bẹ́ẹ̀ tán bàbá wa Ìmáàmù Ògìjọ náà wá pé èmi náà fẹ́ ṣe bí àwọn àfáà mi ńlọrin. Masha Allah. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pín oyè fún gbogbo àwọn àfáà nílọrin nínú Ògìjọ. Wọ́n wá ń fún wa lóyè Amirul Mominin, Wazirul Mominin, Wakilul Mominin, Mufti ìlú Ìlọrin. Ẹ dákun ẹ wo orun tí bàbá yìí ṣe. La ilaha illallah. Nítorí ìdí èyí ni mo fi ní mi ò lápò bàbá Mufti ẹ má bínú.